Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀. Ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí òun ló tún mú yín dé lẹ́ni. Èmi ni mo tún mádùn dé bẹ́mi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrè. Ṣé dáadáa ni ẹ kú ọjọ́ mẹ́ta àwọn ará alé ńkọ́ iṣẹ́ ńkọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ìlú yìí á sàn wá sówó ìlú yìí á sàn wá sọ́mọ ìlú yìí á sàn wá sí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀. Ẹ wá nǹkan fìdílé ẹ bí mi pé kí nìdí. Ṣé rí gẹ́gẹ́ bí ìṣe wa gbogbo àwọn olólùfẹ́ yín tẹ́ máa ń kọ̀wé pé ká gbé wá sórí ètò ìkànnì wọn la tún mú wá fún yín lénìí. Ọmọ yín ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n pàápàá nídìí iṣẹ́ yìí wọ́n bí wọn sí i ni. Ó dàbí ẹni pé mo ti fẹ́ máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ jù. Ẹ wo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu kálejò mi máa wọlé bọ̀ kí wọ́n wá ṣàfihàn ara wọn kétò bẹ̀rẹ̀ ní kíákíá. Ẹ ti gbé ìjòyè mi gan rí pé èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ ní gbọ́wọ́ ìwálẹ̀. Ẹ gbé wálẹ̀. Ṣé ń gbé wálẹ̀? Bẹ́ẹ̀ ni mà. Ẹ ṣé. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí nílé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àǹtí mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Olúwa ṣeun. Ẹ dárúkọ yín fún wa. Orúkọ mi ni Bidemi Kosoko. Bidemi ọmọ Kosoko. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo gan ni? Ọmọ ìsàlẹ̀ Èkó ni mí. Olórin kan tí wọ́n máa ń kọ fáwọn ti ìsàlẹ̀ Èkó. Orin wo ni? Orin yẹn gbogbo èèyàn ló mọ̀ ẹ láti kọ. Èwo ń bẹ? Èyí tẹ́ ẹ bá mọ̀. Mo mọ̀ yí tẹ̀ ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé orin ẹ̀yọ̀ ló máa ń kọ. Ẹ kọ́ kí n gbọ́. Ẹ̀yọ̀ o ayé ilé ẹ̀yọ̀ o ẹ̀yọ̀ bàbá ta wá tó fi góòlù ṣeré àwa ò ní sanwó oníbodè òdìlé kí lẹ́ẹ̀dúgbé owó lẹ́ẹ̀dúgbé kí ló fi ṣe aṣọ ló fi ra aṣọ kílẹ̀ wá ẹyẹ òyìnbó. Ohùn yìí tún dùn o ojú ń dán ohùn yìí dùn Ọlọ́run ṣàánú mi. Mi lóhùn mo kàn èmi náà kàn ń. Eléyìí nǹkan. Àǹtí Bídèmí ẹ ti sọ ọmọ ìlú tẹ́ jẹ́ fún wa báwo ni kékeré yín ṣe lọ gan? Kékeré mi mo bẹ̀rẹ̀ iléèwé mi ìyẹn iléèwé kékeré primary alákọ̀ọ́bẹ̀rẹ̀
ní Army Children's School níbi tí mo ti kà títí dé primary 6. Lẹ́yìn náà mo lọ sí Jibowu High School, ibẹ̀ ni mo ti ṣe GSS 1 to 3. Gbà tí mo kúrò ńbẹ̀ mo lọ sí Mainland High School, ibẹ̀ ni mo ti ṣe SS 1 to 3. Mo ní ìdádúró díẹ̀ lẹ́yìn ìgbà yẹn, ẹ mọ̀ bí ọ̀rọ̀ ìlú yìí ṣe rí kéèyàn tó gain admission sí university, so mo ní ìdádúró fún bí ọdún bíi 3 sí 4 kí n tó wá finally gain admission sí Lagos State University, ìyẹn LASU, ní 2007. Ibẹ̀ ṣáà ni mo study theatre arts. Mo dẹ̀ ṣetán ní 2011. Lẹ́yìn náà mo serve ní ìlú Ìbàdàn fún ọdún kan. Àtìgbà náà ibi tí ẹ̀kọ́ mi tó dé nìyẹn báyìí. Ọ̀tọ̀ ní pé kí a bí yín sí inú iṣẹ́ tíátà, ọ̀tọ̀ ní pé kẹ́ ẹ wá yàn láàyò gan. Ṣé pé ká ní àwọn bàbá wa ìyẹn àwọn bàbá yín ṣáwọn náà ní dandan gbọ̀n ẹ̀ láti ṣiṣẹ́ yìí ni, àbí nǹkan tó wá láti inú yín tẹ́ wò pé èmi náà fẹ́ ṣe iṣẹ́ yìí kì í ṣe ní àṣedájú? Àwọn kọ́ ni wọ́n ní kí n máa act o. Ó ń wù mí, àti pé látìgbà tí mo ti wà ní kékeré ni mo ti máa ń ṣe àwọn nǹkan bíi ká máa ṣe cultural school, bí ká máa join drama club ní school, àti ilẹ̀ ni mo ti máa ń ṣe. Kò kí ń ṣe nítorí àwọn òbí mi. In fact, ọjọ́ tí mo sọ fún dáàdì pé nǹkan tí mo fẹ́ lọ kà ní yunifásitì nìyẹn, wọ́n wà surprise because wọ́n expect ẹ̀. Lóòótọ́ náà mo ti ń ṣeré kó tó di ìgbà yẹn, ṣùgbọ́n wọn ò mọ̀ pé mo tún fẹ́ mú gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo fẹ́ really ṣe gan ni. So kò ń ṣe torí wọn rárá, nǹkan tó ń wù mí tí mo ní passion fún ni. Ọdún wo wá gan-an lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Torí ẹlẹ́ẹ̀ tí ń ṣe kẹ́ tó lọ léèwé. Bẹ́ẹ̀ni. Tá bá ní pé ká wo ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní máa act àtìgbà tó ti bí mi ni. Torí mo ti ń act láti kékeré, bí kí mọ́mì mi mú mi lọ location kó fi mí síṣẹ́ báyẹn. Àmọ́ ipe tí bá fẹ́ sọ pé professionally ìgbà tí mo join ní ẹgbẹ́ òṣèré, ìgbà tí mo wà ní GSS 3 ni, and that was year 2000. Ni mo join. Ni mo kọ́kọ́ ṣe. Eré wo ni eré tẹ́ ṣe ní ọdún tẹ́ darapọ̀ mọ́? Mi ò ṣeré ńgbà yẹn o. Ìgbà yẹn ni mo join group. Because tẹ́lẹ̀ kéèyàn tó lè máa act ó gbọ́dọ̀ wà ní ẹgbẹ́ kan. Apart from pé ẹgbẹ́ ANTP tó so everybody pọ̀ ńgbà yẹn, èèyàn gbọ́dọ̀ ní local government tiẹ̀. So mo darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn ní year 2000. Ẹgbẹ́ yẹn tẹ́pa máa ń lọ ṣe. Mo rántí gbà yẹn pé ọ̀dọ̀ Kingston ní Àdè níbi Jibowu tọ́fíìsì wọn wà ńgbà yẹn láti máa lọ ṣe rehearsal. Tẹ́pa gbọ́dọ̀ lọ rehearsal ká padà sílé. Tí location bá dẹ̀ wá, àwọn ọ̀gá tó kọ́ mi gbà yẹn ní group yẹn, àwọn Pakasumu, Bàbá Òjògẹ́, Bọ̀dálẹ́yẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́ọ́ kọ́ mi. Torí dáàdì wa náà wọ́n máa ń wá, ìyẹn dáàdì tèmi, ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lọ́ máa ń wá síbẹ̀. Under ANTP la wà, ṣùgbọ́n Ṣómólú local government la wà. Under ANTP ṣùgbọ́n Ṣómólú local government. Ṣùgbọ́n èyí tèmi join gangan orúkọ dáàdì mi ni, which is Babscos ló ń jẹ́ nígbà náà lọ́hùn, ṣùgbọ́n nísìnyí náà ti ń jẹ́ JKT Theatre Group. Nísìnyí. Bẹ́ẹ̀ni. Eré wo la wá lè ní pé ẹ ṣe tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi mọ̀ yín, tí orúkọ yín àtọ́jú yín tó fi di àtẹ́wọ́gbà? Eré tí mo ṣe ń gbà náà tó kọ́kọ́ gbé mi síta, òun ni Ohun Ọkọ Sọ Mí Dà. Ohun Ọkọ Sọ Mí Dà. Iṣẹ́ Ṣọlá Ṣóbọ̀wálé lọ́nà àwọn lọ́nà iṣẹ́ yẹn. Adẹ̀yà iṣẹ́ yẹn ni mi ò lè rántí ọdún tàyà, ṣùgbọ́n ó ti pẹ́. Ipa wo lẹ kó nínú ẹ̀? Mo ṣe ọmọ Ṣọlá Ṣóbọ̀wálé nínú eré náà. Ọmọ tó ń tako ìyá ẹ̀ títí dé ilé ẹjọ́ gan, ó tún tako ìyá ẹ̀ pé ìyá òun ló pa bàbá òun. Mo rántí pé iṣẹ́ yẹn ló gbé mi jáde nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àpẹga àwọn òbí tó wá ti rí mi títí gbà yẹn báyìí, ọmọ burúkú yìí rèé, ìwọ ló tako ìyá ẹ̀ kiri kan, tí máa ní láti máa sọ fún wọn pé iṣẹ́ lásán ni, eré ni o, kò ń ṣe real life kìíní. Látìgbà tẹ́ ti wá ń ṣe iṣẹ́ tíátà, ṣé ó ti ní iye iṣẹ́ tẹ̀yin gangan ti fi owó ara yín tẹ́ ti fi gbé jáde? Iṣẹ́ kan ṣoṣo ni mo ṣe produce. Ọdún yìí náà dẹ̀ ni mo ṣì ṣe. Kò dẹ̀ tí jáde. Ìyẹn Ṣìkẹ́mi ní táìtì iṣẹ́ náà. Kò ì jáde. Mo yẹ ṣẹ̀bẹ̀ sí máa produce. Tí a bá wò pé iṣẹ́ yìí mo ní lọ́wọ́, mo fẹ́ kí àǹtí Bídèmí kí wọ́n kópa nínú ẹ̀. Kí ni àwọn nǹkan tẹ́ máa wò kẹ́ tó gbà láti kópa nínú iṣẹ́? Nísìnyí nítorí bí iṣẹ́ wa ṣe rí báyìí, nǹkan tí màá kọ́kọ́ wò ni script, irú story tí a fẹ́ yà, báwo ni story yẹn ṣe lọ, ṣé good story ni, tó bá jẹ́ story tó dáa ni
máa béèrè àwọn tí a jọ fẹ́ ṣiṣẹ́ tí mo bá lè béèrè àsọ̀rọ̀ owó tó bá tẹ́ mi lọ́rùn àti ibi tá a ti fẹ́ yà á ṣiṣẹ́. Nínú àwọn ipa tẹ́ ti wá kó lóríṣiríṣi ní àwọn iṣẹ́ tẹ́ ti ṣe èwo lẹ lè sọ pé ó ṣe bí ẹni fẹ́ mú yín lómi jù. màá ní kórìkòtò. Talento ni. Báyọ̀ Tìjání ló ní kórìkòtò. Iṣẹ́ náà kẹ̀dẹ̀ rèé nígbà tá a máa yà ó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tó jẹ́ traditional film tó jẹ́ mi ni mo ṣe lead nínú ẹ̀. So mi ìdẹ̀ really tí ìṣe rẹ́rì yàtọ̀ táwọn normal iṣẹ́ tá a máa ń ṣe tẹ́lẹ̀ mi tí really ṣe ọmọ oko tó yẹn rí inú ẹ̀. So iṣẹ́ yẹn fẹ́ ó mì mí díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ ṣe láṣeyọrí. Bẹ́ẹ̀ni. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Bídèmí lórí ètò yìí abala oríṣiríṣi òun ni ó wà. Abala kan a yà kalẹ̀ fún ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín ni tí àǹfààní fi ṣí sílẹ̀ fún wọn láti béèrè àwọn ìbéèrè tó ń rú wọn lójú nípa yín. Ọ̀pọ̀lọpọ̀ a máa gbọ́ oríṣiríṣi, wọn a máa ka oríṣiríṣi nípa yín. Ìmí àjòótọ́, ìmí ìṣòótọ́. Àwa ní ká gbé àǹfààní yẹn kalẹ̀ pé kẹ́yìn gan wá sórí ètò kẹ́ wá tàn mọ́lẹ̀ sí. Àwọn tó fẹ́ béèrè béèrè wọ́n wà, àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà. Abala yìí là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kó? Ẹ já sọ. Ẹ já sojú abẹ ń kó. Orúkọ mi ni Mrs. Brahimo láti Òṣòdì. Mo fẹ́ question tí mo ní fún Bidemi Kosoko ni pé mo fẹ́ béèrè pé course wo ló read ní school nítorí pé gbogbo program tó máa ń ṣe ó máa ń really prove pé òun wà educated. Course tí mo study ní school òun ni theatre arts tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe náà iṣẹ́ eré orí ìtàgé. Ẹ jẹ́ àtúpadà sójú abẹ. Orúkọ mi ni Awole Remilekun. Mo fẹ́ sọ nípa Bidemi Kosoko. Ó jẹ́ ọmọlúàbí, ọmọ gidi táwọn èèyàn fẹ́ràn ni. Àti pé gbogbo àwọn movies ẹ̀ tí mo máa ń wò ni mo like because she's really trying and I love her complexion because kò bóra, kò ń ṣàwọn obìnrin tó ṣe pé tó bá ti join ẹni tó bá ti di actress or kíní ó máa bẹ̀rẹ̀ sí ni máa bóra pé I just want to belong, but I just love her because she's just natural and her movie is always very interesting. Mo lóyìnbó bíi ti yín àwọn. Ẹ ṣé gan ni Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà ẹ ṣé o. Orúkọ mi ni Ọmọ́wùnmí Nurudeen. Mo ń sọ̀rọ̀ láti Abẹ́òkúta. Mo ní ìbéèrè fún Bidemi Kosoko wípé ọjọ́ wo àti date wo pẹ̀lú year wo ló bẹ̀rẹ̀ acting, and mo dẹ̀ tún fẹ́ béèrè wípé ṣé dádì ẹ̀ ló fà wọnú òṣèré ni àbí wípé ó mú látọkàn láti ṣe òṣèré, àárọ̀ wo ló wà challenging fún nínú movies tó máa ń ṣe. Mo dẹ̀ fẹ́ kí fún iṣẹ́ takuntakun tó máa ń ṣe nínú film. Béèrè mẹ́rin. Bó ti ẹ̀ ó lè jẹ́ pé nínú gbogbo ìbéèrè yẹn náà mo ti dá wọn lóhùn. Ẹ ti dáhùn bẹ́ẹ̀ ni. Dádì mi kọ́ ló fà mí wọ iṣẹ́ tí mò ń ṣe o. Ó ń wù mí láti ọkàn mi ni mo ṣe ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní iṣẹ́ wo lẹ ṣe tó mú yín lómi jù. Tó mú mo ti sọ, mo ní kórìkòtò ó mú mi lómi. Bákan náà wọ́n tún béèrè pé gbogbo ẹ̀ náà lè ti dáhùn. Ó dà pé gbogbo ẹ̀ náà mo ti dáhùn. Wọ́n dẹ̀ tún kí yín. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe gan ni o, ẹ ṣe gan ni Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ yín wọ́n máa ṣe àwọn nǹkan mi tó bá ti rí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí a máa bọ́ sí àpò ìbínú nígbà míì. Ṣé ìkankan ti ṣẹlẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀? Ó máa ṣẹlẹ̀ dáadáa o. Kódà gbogbo ìgbà ló máa ń sábà ń ṣẹlẹ̀ torí pé ẹlòmíì lóòótọ́ ni olólùfẹ́ wa ni wọ́n tí wọ́n bá dẹ̀ nífẹ̀ẹ́ wa wọn ò ní kí wa. Àmọ́ bí irú nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí náà ló ṣẹlẹ̀ ní ibì kan tí wọ́n ti pe àwọn òṣèré pé pátì kan ni pé ká wá tí mo dẹ̀ bá wọn lọ. Lóòótọ́ náà mi ò ń really lọ pátì lọ títí ṣùgbọ́n eléyìí mo lọ. Èrò pọ̀ gan ń bẹ̀. Mo dẹ̀ ń bá àwọn èèyàn ya fọ́tò lọ́tùn, mo bá wọn ya fọ́tò lọ́sì. Ó wá nígbà kan tí mo fẹ́ kọjá bí ọkùnrin kan ó fẹ́ jẹ́ kí bóun ya fọ́tò ni o ṣùgbọ́n kàkà kó pè mí níṣe ló fà mí mọ́ ara ó fa aṣọ mi mọ́ bra mi báyìí tẹ́ pé mo fẹ́ lè ṣùgbọ́n àwọn tó wà níbẹ̀ gan ní láti sọ pé ẹ̀ẹ́dẹ̀ ní sùn ṣe bí èdè pé so I felt so embarrassed ó dùn mí gan ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe pátápátá mo kàn tún rẹ́rìn mo tún dúró mo dẹ̀ ya fọ́tò náà mo kàn ní òkú next time ẹ̀ bá kàn pè mí ju bẹ́ẹ̀ ṣe fà mí yẹn lọ pé tí bá ṣubú ńkọ́ ó dẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdẹ̀yà fọ́tò ẹ̀dẹ̀yà nǹkan tẹ́ máa yà àbí kí la fẹ́ ṣe àdẹ̀yà mu. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Bídèmí ọ̀rọ̀ òun lẹ ti ń gbọ́ látẹ̀kan ní àtẹnu wọn. Ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ béèrè wọn
yálà nípa aṣẹ́ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ṣí sílẹ̀ báyìí. Tẹ́ bá wojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí nọ́mbà àti àdírẹ́sì ó hàn ní orí ẹ̀. Ibẹ̀ ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí. Ní pàápàá a wà lórí Instagram, a wà lórí Twitter, a wà lórí Facebook. Gbajumo TV pàápàá ó wà lórí YouTube. Gbogbo àwọn ìta àti ṣe sẹ́yìn bóyá tẹ́ ẹ̀ láǹfààní àti wò ẹ̀yin ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wò ó lóríṣiríṣi. Ẹ fa àwọn ìbéèrè yín ránṣẹ́. Mo dẹ̀ mọ̀ pé tá bá tún pe àǹtí Bídèmí wá wọn á jẹ́ wa níhò. Lágbára Ọlọ́run. Gbajumo lètò, ètò ní Gbajumo. Abdulateef Adedimeji Adetola lórúkọ tèmi. Gbajumo lètò, ètò ní Gbajumo. Gbogbo béèrè yòówù tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí òṣèré, olórin, oníbọ́ọ̀lù ẹ máa béèrè lórí Gbajumo. Ó dẹ̀ dá mi lójú pé a ó máa dá yín lóhùn. Àǹtí Bídèmí. Ma. Abala tá wá fẹ́ wọ̀ báyìí ní ìsìn kò síbi tẹ́ fẹ́ sá sí nítorí mọ̀ pé èèyàn kan sọ fún mi pé òun ló máa ń já yín láyà jù. Abala kejì. Abala yẹn là ń pè ní ṣoláyà. Ìláyà o. Láyà o. Àmọ́ kò sí nǹkan tẹ́ máa ṣe láti jọ wọnú abala yìí ni. Kò sí wàhálà. Ṣé wo ṣùkú tó wà ní iwájú èmi àti yín yìí? Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà ńbẹ̀. Ẹ ní àǹfààní àti mú 3. Èmi á bi yín, ẹ dẹ̀ dá àwọn olólùfẹ́ yín lóhùn ló bá tán. Ṣé ká máa béèrè àníyàn nìṣó? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Ṣé kí n mú mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni? Bẹ́ẹ̀ bá ṣe fẹ́. Bẹ́ẹ̀ mú lẹ́yọ kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ kó mẹ́tẹ̀ẹ̀ta kó ṣáà má ju 3 lọ. Ẹ tún rò dáadáa. Ó ti pé. Ó ti ju 3 lọ. Ó yẹ dákun padà. Ẹ ṣé. Ìbéèrè kẹrin tó jẹ́ àkọ́kọ́ tí máa bi yín. Wọ́n ní aṣọ ò ní tóbi títí kí òòlù ó má lù ú. Kí ni Yorùbá ń pè ní òòlù? Òòlù. Aṣọ ò ní tóbi títí kí òòlù ó má lù ú. Kí ni Yorùbá ń pè ní òòlù? Èèyàn. Mi ò mọ̀. Mi ò mọ̀ o. Ẹ kàn tí ẹ gbìyànjú díẹ̀. Aṣọ ò ní tóbi títí. Òòlù. Kí òòlù ó má lù ú. Òòlù. Aṣọ ò ní tóbi. Télọ̀. Òkè òòlù. Kí ni igi tán fi ń fọ aṣọ yẹn? Àbí? Wọ́n fi ń fọ̀. Ṣọ́mà. Ẹ ti ń gbìyànjú ó yá. Mo yẹ wọ́n kí igi kan wà. Tẹ́ pé àbí tó bá fẹ́ rẹ̀ bóyá tó bá fẹ́ paṣọ láró dẹ̀ rẹ̀. Ẹ ti ń gbìyànjú díẹ̀díẹ̀ ó yá. Ẹ jẹ́ túrò. Ẹ̀bùn. Aṣọ ò lè tóbi títí kí òòlù má lù. Òòlù. Ó dá jẹ́ ń sọ fún yín. Ẹ sọ. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Ẹ gbà díẹ̀ kínkínní ń bẹ̀. Kínkínní lẹ gbà. Òòlù òun ni olùgbòǹdóró tí a fi ń lu aṣọ láyé àtijọ́, pàápàá jùlọ aṣọ òfì. Bí ìgbà tí wọ́n ń lọ aṣọ. Òun ni wọ́n máa ń lò láyé àtijọ́. Olùgbòǹdóró òun ni wọ́n ń pè é. Ìbéèrè kẹta tó jẹ́ ìkejì tí màá bí yín. Kí ni ejò ọká fi yàtọ̀ sí gbogbo ejò yòókù nípa ọmọ bíbí? Nǹkan tó fi yàtọ̀ ni pé tó bá bímọ tán ó máa ń kú lẹ́sẹ̀kẹsẹ̀. Nǹkan tó fi yàtọ̀ sí gbogbo ejò tó kù nípa ọmọ bíbí. Ọmọ bíbí. Àgbékalẹ̀ yín ni mo fẹ́ kẹ́ ẹ tún ṣe dáadáa. Ìyàtọ̀ yẹn náà ni pé tó bá bímọ tán ó máa ń kú ọmọ yẹn á wá jáde nù. Ẹ gbà á kì í ṣe tó bá bímọ tán ó máa kú ọmọ á wá jáde. Bẹ́ẹ̀ ni ìyẹn ni wọ́n ṣe máa ní ọmọ inú ọká òun ló ń ṣe ikú pọ̀ká. Ẹ gbà ẹ̀dẹ̀ wà lẹ́ẹ̀gbà ẹ̀dẹ̀ wà lẹ́ẹ̀mọ Yorùbá. mo ti gba wọn láǹdí àfùbá yẹn. Ìbéèrè ìkejì tó jẹ́ ìkẹta.
bí Yorùbá bá fi òòyà pàrokò ránṣẹ́ kí ni ìtumọ̀ rẹ̀? tí òòyà bá fi tí Yorùbá bá fi òòyà tó bá fi pàrokò ránṣẹ́ kí ni wọ́n sọ? òòyà kí ni òòyà tí Yorùbá bá fi kí ni òòyà? kí ni òun òòyà? náà ni òòyà yẹn náà ni ibẹ̀ lẹ máa ń ṣerun, mo ń bọ̀. ẹ máa ń ṣerun. ìlarun kí ni iṣẹ́ tó máa ń ṣe? tó bá fi pàrokò fún yàn iṣẹ́ wo ni ìlarun máa ń ṣe? ó máa ń larun náà ni tí ó máa ń ṣí ọ̀nà. ó máa ń pín sí méjì. Tí wọ́n bá fi pàrokò ránṣẹ́ kí ni ìtumọ̀? pàrokò ránṣẹ́ ìjà ti bẹ̀rẹ̀ ni. ìjà kọ́, ìpínyà. ìpínyà ti dé, kì í ṣe dandan kó jẹ́jà. ìpínyà ṣé ká wá fún yín yẹn ní báyìí, ṣé a fún wọn ẹ̀yin aráalé? mo try. wọ́n gbà dájì kan dájì kejì ó dòdìndín ẹ ṣáà gba méjì inú mẹ́ta ẹ fúnra yín látẹ̀wọ́. àti Bídèmí ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ òun ni pé ká bá lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá. a fẹ́ kó parẹ́, a dẹ̀ fẹ́ kó parun. Elédùmarè ò ní jẹ́ ó bàjẹ́ nígbà tiwa. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. lẹ́ẹ̀kan gbà tẹ́ ń wọlé bọ̀ àti Bídèmí mo fi ijó mo fi gbé yín wọlé. ẹ wá mú etí aṣọ yín báyìí ẹ mú ní gẹ́gẹ́ pé lẹ́nìí ijó yá. ṣé pé jó yá? abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí. ẹ jẹ́ kí mi àti ká fẹsẹ̀ rájú. èmi gan rí pé ẹ mọ̀ ọjọ́ ẹ mọ orin kan ẹ tún mọṣẹ́ ṣe pàápàá kọ́lọ́ ṣàánú. ijó tá a jó tán sí nìṣẹ́ ìjọ ta lẹ́ni tó kọ́. Ọlámídé ni. kí ni wọ́n pè? bàdó òòṣà kí ni wọ́n pè? kí ni wọ́n pè àkọlé ẹ̀? òun ni wọ́n pè ní baddest guy ever lived. bọ̀ yìí tá a jó tán yẹn ẹlẹ́dàá mi òun ni wọ́n pè bẹ́ẹ̀ ni. ilé tiwa tó lọ báyìí àǹtí Bídèmí kò wùn mí láti ọkàn mi pé kẹ́ fi mí lẹ̀ ní ìsìn àmọ́ mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà èmi àti àtúnfojú kojú. èsì wàhálà Ọlọ́run aṣọ wa dùgbà náà lọ. àmín. láti ọ̀dọ̀ olóòtú àgbà Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tàjọ ń ṣiṣẹ́ níbí a ní ká fún yín lẹ́bùn yìí ẹ dúpẹ́ kẹ̀dẹ̀ fàsìkò yẹn náà tún kí àwọn olólùfẹ́ yín nílé. ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ fún ẹ̀bùn tẹ́ fún mi yìí iléeṣẹ́ Gbajúmọ̀ iléeṣẹ́ yín ò ní jóná òkè òkè báyìí dẹ̀ lè máa lọ lágbára Ọlọ́run. bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko
ní ibi iṣẹ́ níbikíbi tí ó bá wù kẹ́ wà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan torí pé tí kò bá sí ẹ̀yin kò ní sí èmi ọlá yín náà la fi ń ní ẹ ṣé gan lọ́wọ́ yín á dẹ̀ máa ròkè ẹ ṣé. ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa bẹ̀rẹ̀ ètò látẹ̀ẹ̀kan ní pàápàá máa fẹ́ fi àsìkò yìí máa fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Uniwax fún àǹkárá tí wọ́n fi ṣe mí lẹ́ṣọ̀ọ́ abẹ́ẹ̀ rí pé ó dúró dáadáa. ó dúró dáadáa ẹ ṣé pẹ́ ṣe bí àwọn olólùfẹ́ wa bọ́n ṣe ń rí wa tí wọ́n ń rí èmi Adédoyin tínú mi ń dùn iléeṣẹ́ tí náà kò ní jóná òkè báyìí òun ni ọlá yín ni a máa rè. ilé tiwa tó lọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àmọ́ ká tó ṣẹ́jú pẹ́ báyìí èmi olólùfẹ́ yín lẹ́tù máa rí Adédoyin Kúkọ̀yí ọmọ yín àyò yín àyànfẹ́ yín mo ń fi àsìkò yìí dágbére pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín láyọ̀.